Yeah, ẹ káàbọ̀ sórí Geography, orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Lónìí mo fẹ́ bi àwọn ọ̀dọ́mọkùnrin tí ọjọ́ orí wọn wà láti nǹkan bí 20 ọdún sí 30 years, from 20 to 30 years, ní ìbéèrè kan. Ẹ máa bá mi kálọ. Nípa ìlẹ̀kẹ̀dí. Sexy. Ìlẹ̀kẹ̀dí. Ilé ìgbé Yorùbá mẹ́rin, wọ́n wà fún bàbá ìkọ̀ṣọ́ ìsìnkú ìṣẹ́. Ìlẹ̀kẹ̀dí. Wẹ́. Mi ò ní wọ́n tí máa sọ ṣá. Mo obìnrin tí ò bá lè lẹ̀kẹ̀dí mi ò lè láìkẹ̀ ṣá. Mo lọ́ọ̀fẹ́. Mo fọ́ fún lẹ̀kẹ̀dí ni normal. Lẹ̀kẹ̀dí ṣé ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa fi sí ìjà? Bẹ́ẹ̀ni. Àwọn máa jẹ́ kó obìnrin fà ẹ́. Ìlẹ̀kẹ̀dí is meant for ẹni tó bá ní ìbí ẹ̀rọ. Every Wisby has a reason. You like ìlẹ̀kẹ̀dí o. You like ìlẹ̀kẹ̀dí. Àyèkẹ̀ waste ìlẹ̀kẹ̀dí. Ẹ̀gbọ́n ìlẹ̀kẹ̀dí make sense gan. Mo like ìlẹ̀kẹ̀dí gan. Ọmọ bá dùn ìlẹ̀kẹ̀dí, ní máa dùn dédì. I love it. Very, very nice thing. When I see it on a lady, I always like it. Mo fọ́ fún lẹ̀kẹ̀dí gan, mo like it gidi gan. Ìdíkòrò lè lo lẹ̀kẹ̀ ṣá. Tó wà ní ìlẹ̀kẹ̀ ní fìtẹ̀. Kí ni opinion ẹ nípa ìlẹ̀kẹ̀dí? Ìlẹ̀kẹ̀dí. Ó máa ń wú èmi lórí, ó máa tàn mí hàn. Tó bá jẹ́ àwọn the latest the new brands of kíní náà fi hún, I love it a lot. But make I no dull you, if I see babe use, I fit even give am money go buy am. Tó bá ń gbọ́n ṣé ẹ̀wọ̀n àìsàn rẹ̀ láìkẹ́. Àwọn pé ìwọ̀n gan ni roots Africa, gbogbo beauty yẹn, gbogbo àwọn ará nínú. Why everything tó wà normal. So tó wá rí wọ́gán, tó wá rí obìnrin tó wọ lẹ̀kẹ̀dí tó wá ń gbọ̀n. Wọ́n ní attraction yẹn àkọ́kọ́ lọ síbẹ̀ pé ọmọ obìnrin ló lo lẹ̀kẹ̀ tí gbogbo ẹ̀fọ́ ń gbọ̀n tó ń gbọ̀n. So wọ́n máa yẹ kó obìnrin fine lópinion tèmi. Nǹkan tó bá fi lè mú mi rí ìlẹ̀kẹ̀dí tó bá yẹ pé bí àwọn ní olden days ìlẹ̀kẹ̀ náà fi hún. That's how do I put it? Kò ní A turn off. mi ò kí n tí bá ní nǹkan tí mo like nípa ìtẹ́lẹ̀ mo ní like ẹ̀ mọ́. Ìyẹn náà wà ọ̀ gbà. Ìka máa ta, ó tún mú kó dùn sí rẹ̀. Everything goes well now. I think it's normal thing for her, but it always tells the deeper story. Any place I've been doing the name. But I think it's good fashion for African women. And me, I don't believe in negativity part of it. I believe naked can positive. So if you're wearing naked, you have a good reason. You have to be accepted in your from someone that you know where to cut it from. But if you actually made it, you made it beautify to your own taste, just to check your weight, it's good. It makes my part to I like it. You like am abi? Ẹ máa dọ̀ ẹ̀gbọ́n, làwọn opinion bí àti. Àṣírí. Yeah. So ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn. Kó tó di pé máa edit fídíò yìí, mo fẹ́ kí n kọ sọ opinion tèmi nípa ìlẹ̀kẹ̀dí. Lílé tí mo rò pé ìlẹ̀kẹ̀dí òun ṣe nǹkan tó bad. Ṣùgbọ́n kan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ti ń take advantage ìlẹ̀kẹ̀dí láti fi ṣe kòtọ́, láti lọ máa fògùn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí n parọ́ tán yìí, nǹkan àṣà wa Yorùbá ní ìlẹ̀kẹ̀dí. Ẹni tẹ́ bá dé Ghana and some other places in the world, in fact America go, wọ́n ti bẹ̀rẹ̀ habit ìlẹ̀kẹ̀dí ní 2021 tàwa yìí, and èmi náà like ìlẹ̀kẹ̀dí kí n má parọ́ fún yín. Mo like ẹ̀ gidi gan. So ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́yin bá rò nípa ìlẹ̀kẹ̀dí nínú comment section. Ẹ dẹ̀ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí channel yìí. A máa ń ra létí ibi tá a ti ń bọ̀ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. A máa ń ra létí ibi tá a dé àti ibi tá a ń lọ. Ìyẹn kó tó dìgbà míì.
ẹ má gbàgbé láti like ara yín ju ara yín lọ. Ó dàbọ̀.